awakọ̀ tó bá fa wàhálà nípìnlẹ̀ Ọ̀yọ́ yóò jẹ baba ńlá àyà. Ọmọlẹwa ló sọ bẹ́ẹ̀. Alága ìgbìmọ̀ tó ń darí àwọn awakọ̀ èrò nípìnlẹ̀ Ọ̀yọ́ Alhaji Tomiwa Ọmọlẹwa ti kìlọ̀ fáwọn olóyè ìgbìmọ̀ náà káàkiri ìpínlẹ̀ ọ̀hún láti yàgò fún ìwà tó lè da omi àlàáfíà ìlú rú. Ìkìlọ̀ yìí wáyé lásìkò tí Ọmọlẹwa ṣèpàdé pẹ̀lú àwọn olórí ìgbìmọ̀ náà tí wọ́n ń pè ní PMS báyìí níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá nípìnlẹ̀ Ọ̀yọ́. Nínú ìpàdé ọ̀hún ni Tomi, gẹ́gẹ́ bí ìnagijẹ tí wọ́n ń pè é, ti gba alága ìgbìmọ̀ náà lẹ́gbẹ́dá nígbà kan rí Alhaji Suraju Adio sínú ìgbìmọ̀ tó ń darí àwọn awakọ̀ èrò padà. Nígbà tó ń lo aago ìkìlọ̀ náà sí wọn létí, ó tẹnumọ́ pé kò sáàyè fún jàgídíjàgan nínú ẹgbẹ́ awakọ̀ mọ́. Ọ̀gá àwọn awakọ̀ èrò yìí sọ pé ẹnikẹ́ni tó bá fa wàhálà tàbí fààyè gba wàhálà lágbègbè tó ń mójútó, baba ńlá ìyà lolúwa rẹ̀ yóò jẹ nítorí kò sẹ́ni tó ga kọjá òfin. Tomi wá rọ àwọn òṣìṣẹ́ àjọ náà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mójútó àwọn ọmọ ẹgbẹ́ wọn káàkiri ìpínlẹ̀ yìí nítorí olórí ni yóò jìyà ẹ̀ṣẹ̀ yòówù tí àwọn èrò ẹ̀yìn rẹ̀ bá ṣẹ̀. Bákan náà ló kìlọ̀ fún gbogbo ọmọ ìgbìmọ̀ ọ̀hún àti gbogbo awakọ̀ pàápàá láti yàgò fún ìwà tí kò bá àfojúsùn ẹnjiníà Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mu. Tẹ́ ò bá gbàgbé, nínú oṣù kẹfà ọdún 2023 yìí ni gómìnà Mákindé yan Tomi àtàwọn ẹmẹ̀wà ẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ àwọn awakọ̀ èrò lẹ́yìn tó ti fọwọ́ sí júwe ilé fún Alhaji Mukaila Lamidi tí gbogbo ayé mọ̀ sí Auxiliary tó darí ìgbìmọ̀ ọ̀hún ṣáájú àsìkò náà. Látìgbà náà làlàáfíà ti ń jọba láàrin àwọn onímọ́tò nìbàdàn àti káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá loníròyìn yín.